Abalajọ àṣogun àwọn Fúlàní ló jẹ́ kí ata dọ̀wọ́n gógó lọ́jà. Ó ti tó bíi oṣù kan sí méjì sẹ́yìn báyìí tí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń pariwo síta tí wọ́n ń ké gbàjarè pé ata ti di ọ̀wọ́n gógó káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láti rà. Wọ́n ṣe ní àlàyé wípé orí ata tó kéré jù tí wọ́n ń tà lọ́jà báyìí ní náírà, èyún 500 naira lata ti bẹ̀rẹ̀, tí wọ́n sì tún ṣe lálàyé pé ata náírà yìí ó ní kò lè tóyàn méjì jẹun ju ẹ̀ẹ̀kan ṣoṣo lọ. Awuyewuye yìí àti bó ṣe ń lọ káàkiri ló mú kí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tí a ti ń sojú ọmọ Yorùbá ọmọ káàárọ̀ oòjíire nípa ìròyìn káàkiri orílẹ̀-èdè yìí kí a bọ́ síta láti ṣe ìwádìí kí ni ohun tó ń fa ọ̀wọ́n gógó ata láàrin ìjà. Tá a bá yọwọ́ ata kúrò, oríṣiríṣi nǹkan ni ó tún wọ́n lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí oúnjẹ. Pàtàkì jùlọ náà sì ni ata wà nínú rẹ̀. Bí tòmátò bó ṣe gbówó lérí bẹ́ẹ̀ ni ata rodo náà kò ṣeé kọlù láàrin ìjà. Ìkànnì yìí ṣe àbẹ̀wò sí àwọn ọjà kọ̀ọ̀kan káàkiri ilẹ̀ yìí níbi tí a ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn oníṣòwò ata ní ti Yorùbá àti ti àwọn Haúsá náà. Arákùnrin tí ó pe orúkọ rẹ̀ ní Ibrahim Babangida ó ṣe ní àlàyé fún ikọ̀ ìkànnì yìí. Ó ní oko àwọn ní ìlú Sokoto ó kéré tán ní àárín bíi oṣù mélòó kan ní ṣe ni àwọn máa ń pé apẹ̀rẹ̀ ata tòmátò tó jẹ́ 500 jáde nínú oko náà, èyún 500 baskets. Ó ní ṣùgbọ́n lọ́wọ́ báyìí tagídí tagbára ó ní àwọn fi ń rí ohun tó jẹ́ 150 kó jáde nínú oko náà. Nínú àlàyé tó ṣe, ó ní àìsí ètò ààbò ní apá ọ̀dọ̀ tàwọn ó wà lára tó fa kùdìẹ̀kudiẹ àti ọ̀wọ́n gógó orí ata náà fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ pé kí àwọn tó lọ sí oko láti lọ rè já ata àbí wa nǹkan míì nínú oko àwọn, níṣe làwọn máa lọ ń bá àwọn tó jẹ́ ọmọ ogun ilẹ̀ yìí, àwọn sójà tán súnmọ́ agbègbè wọn láti tẹ̀lé àwọn lọ sí inú oko. Àwọn yóò sì tún san owó fún wọn láti ìgbà tí àwọn bá sì ti bẹ̀rẹ̀ sí ní já ata náà títí di àkókò tí àwọn yóò fi parí rẹ̀. Ó ní wọn yóò wà pẹ̀lú àwọn láti máa dáàbò bò wọ́n kúrò lọ́wọ́ àwọn agbésùmọ̀mí ikọ̀ aṣekúpani tí wọ́n ń jà rìnrìn káàkiri. A kò ṣàì ṣe àbẹ̀wò sí ti àwọn Yorùbá torí pé bí ata ilẹ̀ Haúsá tó bá kọ̀ tó di ọ̀wọ́n gógó, àwa Yorùbá náà a sọ pé a ní àwọn ata tí àwọn náà ń lò lọ́dọ̀ tiwa yàn yín. Ṣùgbọ́n bákan náà ni ọmọ ṣorí lóde pẹ̀lú bí ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Àdíjátù, arábìnrin Àdíjátù Ọmọnìyí, tó ṣe ní àlàyé fún ikọ̀ oníròyìn wa wípé bákan náà ni ọmọ ṣorí pẹ̀lú bí ata náà ṣe di ọ̀wọ́n gógó lápẹ̀rẹ̀ tìmáàtì. Nínú àlàyé tó ṣe, ó ní apẹ̀rẹ̀ tìmáàtì tẹ́lẹ̀ rí ó ní àwọn rà ní owó tó tó 20,000 náírà, èyún 30,000 naira sí 35,000 naira. Ó ní lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí ní ṣe ni apẹ̀rẹ̀ tìmáàtì kan ni ó ti ṣe bẹ́ẹ̀ tó ti di 120,000 naira láì bẹ̀sù bẹ̀gbà. Nínú àlàyé tí òun náà ṣe, ó ní àìsí ètò ààbò kò jẹ́ kí àwọn àgbẹ̀ ilẹ̀ wa náà kí wọ́n lè wọ inú oko wọn láti lọ rè ṣiṣẹ́ òòjọ́ wọn. Ó ní àkàìmọye àwọn ènìyàn ni ó jẹ́ àwọn tí wọ́n súnmọ́ òun
tó já sí wípé nínú oko wọn ni àwọn agbésùmọ̀mí ajínigbé ti gbé wọn tí àwọn kò sì rí àwọn míì títí di èní elénìí. Ó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ pé nínú àwọn ènìyàn míì tí wọ́n jí gbé ní àsìkò tí wọ́n kó èrè oko wọn lọ́wọ́, ó ní àwọn fi mílíọ̀nù ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù ni àwọn fi gbà wọ́n kalẹ̀ ṣáájú kí wọ́n tó gba ìtúsílẹ̀ náà. Ó ní gbogbo èyí kò ṣàìní jẹ́ kí nǹkan máa di ọ̀wọ́n gógó láàrin ọjà pàápàá jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ṣe ní àlàyé wípé àwọn ènìyàn kò fẹ́ lọ sí inú oko láti lọ rí dáko mọ́ látàrí pé wọ́n ń sá àsálà fún ẹ̀mí wọn. Nítẹ̀síwájú àlàyé tí ó ṣe, ó jẹ́ kó yé ni pé bí ìjọba àpapọ̀ bá ṣe ètò ààbò tó péye, ní ṣe ni tẹrú tọmọ yóò máa túyáyá sí oko láti lọ rí kó èrè oko wálé. Nítẹ̀síwájú àlàyé rẹ̀ bákan náà, ó ní ọ̀wọ́n gógó epo náà wà lára ohun tó ń ṣe okùnfà ọ̀wọ́n gógó oúnjẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní bí àwọn bá wọnú oko láti lọ rè kó èrè oko wá sílé, ó ní iye tí àwọn ń gbé ọkọ̀ tẹ́lẹ̀, ó ní ó ti gbẹnu sókè báyìí tí ó ti di ọ̀wọ́n gógó láwùjọ. Gbogbo èyí ló ní ó ṣe okùnfà ọ̀wọ́n gógó oúnjẹ pàápàá jùlọ ata èyí tí kò ṣeé má jẹ lọ́bẹ̀. Ẹ ò rántí pé láyé bíi ọdún mélòó kan sẹ́yìn lórílẹ̀‐èdè Nàìjíríà òun ni a ti ń fi ẹran jẹ̀kọ pẹ̀lú bó ṣe já sí pé àwọn ìyálé ilé kọ̀ọ̀kan wọn a máa da ọbẹ̀ àná nù, tó já sí pé bí a bá ṣe ìnáwó láwùjọ, bí kò sẹ́ran nínú ọbẹ̀ náà mọ́, ní í ṣe ni wọn yóò fọ́ dànù lójú agbo. Ṣùgbọ́n báyìí ọ̀fọ̀n ti tọ̀ sí gbẹ̀gìrì, ẹlẹ́kọ̀ọ́ sì ti kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́wọ́ pẹ̀lú bí ohun gbogbo ti ṣe yí padà, tí èṣù ti pàdídà tó ń lé ajá, tí ajá sì pàdídà tó ń lé ọlọ́dẹ. Pẹ̀lú ìwádìí tá a ṣe àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò káàkiri àárín àwọn ọlọ́jà nílẹ̀ yìí, wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ wípé kí wọ́n wá ojútùú sí ìpèníjà àìsí ètò ààbò àti ọ̀wọ́n gógó epo pípọ̀ gan ó ní ọ̀pákùtẹ̀lẹ̀ tó já sí pé ó ṣe sábàbí tí ohun gbogbo tó fi gbówó lérí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ǹjẹ́ títí di ìgbà tátù máa mú ìmí wá fún wa lórí ìwádìí ọ̀tun ẹyẹ ń ké, òun náà ni a pè abala ètò yìí, ibẹ̀ láti máa ṣe àwárí àwọn ìmọ̀ ìjìnlẹ̀ àti ìwádìí káàkiri orílẹ̀‐èdè yìí àtàgbáyé lápapọ̀. Ẹ ṣé tẹ̀ ń bá wa kàn sí ìkànnì yìí, tẹ̀ sí subscribe síbẹ̀.